àwọn aṣòfin ti fárígá wọn láwọn ò ní fẹ́, aṣòfin ti fárígá wọn láwọn ò ní gbà. Kí nìdí táwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Nàìjíríà tí wọ́n fi fárígá mọ́ Bọ́lá Ahmed Tinúbú lọ́wọ́? Ẹ wò ó, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bọ́ bí ẹ wá gbọ́dì. Fídíò ń bẹ, ẹ̀rí máa jẹ́ mi ìṣó bẹ lórí ètò tí máa fi hàn gbogbo ẹ̀yin èèyàn pátápátá, àmọ́ ẹ máa bá mi pín. Èmi ò mọ̀ wípé a sì nírú àwọn aṣòfin bí irú eléyìí, pàápàá tí wọ́n tún jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, tí ó jẹ́ pé wọ́n sì wà ní ìgbìmọ̀ aṣòfin. Tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn aṣòfin wa nílẹ̀ Yorùbá, èmi á máa sọ pé pépà rẹ lòmíì lọ́ọ́ kà, ẹlòmíì kẹ̀dẹ̀ rèé kò sí ilé ìgbìmọ̀ aṣòfin, ìlú òyìnbó ní ti ń ṣe ilé ìgbìmọ̀ aṣòfin tiẹ̀, kó sá wọlé owó constituency, kọ́gbẹ́ kànga tí ọ̀já mi, kó sì sọ pé ó ti kan mi, kó sì lo street light bíi 3 síwájú ilé tiẹ̀, kó lóun ti ṣe ná, òun ti ṣe mi, òun ti ṣọ̀nà. Àmọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin eléyìí tó jẹ́ ìran Yorùbá, wọ́n ti pe Bọ́lá Ahmed Tinúbú ṣàkíyèsí, wọ́n ti wá ránṣẹ́ sí i nípasẹ̀ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin pé tó a kì í bá ní tan káfa ní tan ya, àìsí wí bẹ́ẹ̀ ká kú díẹ̀. Bọ́lá Ahmed Tinúbú, àkókò tiwa rèé, àwa lọ́kàn wa rèé, ìran Yorùbá lọ́kàn tá ẹ sọ rèé, ó ti wá kàn wá báyìí, àti wá ń fojú win náà pé kò sáàbò lẹ̀ Nàìjíríà, eléyìí tún gàdàbú. Wípé ìran wo kí làwọn fẹ́ kọ́lẹ̀ lọ́jọ́ iwájú, pé eléyìí fẹ́ gàdàbú, ọkọ̀ sọ, ọkọ̀ ohun tí èèyàn lè ròyìn, ọkọ̀ ohun tá a bá sọ. Fún díẹ̀ yìí, bàbá máa wá o, Bọ́lá Ahmed Tinúbú, ọmọ àwa jẹ́jọ́, ìdí tá a fi pè láì tí ì pè tíjọba Trump tó fi ní tòun ń bọ̀ wá ràn wá lọ́wọ́, tí Tinúbú ò fi fọwọ́ síwèé. Ọ̀rọ̀ yìí ó, mo ti ń sọ, ẹni máa bá wa sọ̀rọ̀ yóò ní sẹ́ǹsì tó gbórí, ó máa ní sẹ́ǹsì tó le, tó yí ilẹ̀, torí wípé kí ló lè fà á? Wọ́n ní ṣé bẹ̀rù àwọn Gúmí àbáwọn Kwakwanso àbí tàwọn El-Rufai àbí tàtíkù àbí ti setimah? Ṣé ẹ gbàgbé lánàá mo gbé fídíò kan jáde pé ó kọ wọn ti jáde, léyìí tó kọ wọn sì jáde lóòótọ́, gbogbo àwọn tó wà lẹ́yìn àwọn tó ń ṣiṣẹ́ ibi. Eléyìí wá mú káwọn ará bíi náà padà wá tó pé ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ tá ẹ máa sọ. Bàbá Bọ́lá Ahmed Tinúbú, tẹ́ ẹ bá lẹ́ẹ̀gbọ́, a ti sọ fún yín nígbà kan rí, ohun tá a sọ rèé ni wọ́n bá gbé fídíò síwájú bàbá. Ṣé ẹ gbàgbé bá a sọ báyìí nígbà yẹn lọ́hùn-ún? Bẹ́ẹ̀ tí ẹ tí ìdìbò tẹ́ ẹ ti wọlé, ìyẹn ni pé bẹ́ẹ̀ tí ẹ tí kọ̀wé sí Amẹ́ríkà, t'Amẹ́ríkà fúnra rẹ̀ wá dìde pé tó àwọn dìde ìrànlọ́wọ́ o, tẹ́ ẹ wá kọ̀, tẹ́ ẹ lẹ́ẹ̀ní ẹ gbà ràn lọ́wọ́ wọn. Bọ́ bá rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀. Ọmọ tó bá na ìyàwó ọmọ ọkọ ẹ̀ àbí ìyàwó tó na ọmọ ọkọ ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́, ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, ẹ jẹ́ ń gbé yín débi fídíò yìí torí àsìkò. Ẹ kọ́kọ́ wo fídíò, ń bá padà wá máa kó fídíò bíi 2 papọ̀ lẹ́ẹ̀kan nítorí àsìkò, bí ìfẹ́ gbà yín lásìkò ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ bá mi share program yìí, bó bá jẹ́ gbà àkọ́kọ́ bá ń subscribe sí channel yìí, ẹ comment, ẹ jẹ́ wọ̀ gbòòrò ayé lọ dáadáa. Ọ̀yá fídíò náà rí, ẹ bá ń wò. We need not run away from the fact that more than ever before in the history of our nation, this is the worst instability we are facing. In fact, this is worse than the Civil War. Are you in PDP? Mr. President, the solution is very simple. Today, there are a lot of misgiving, a lot of misinterpretations of what is happening. Some people believe, some people in government are supporting this move.
Some people believe some people sponsor those who are destabilizing our nation within the country. The answer is very simple. We cannot pretend that we are capable of confronting the situation in our hands. America, as powerful as they are, when the pandemic came, it got to a point that China had to claim, they came to their rescue. We shouldn't pretend that we needed foreign support now. Let nobody deceive us, Mr. President. A lot of billions of naira have been voted for security services. Nothing is coming out of it. We wouldn't wait until our nation gets bombed. Let us shout and call for foreign support. I am a APC man and I've been supporting my party, but the president should get to know that it has gotten to a point that we who are supporters, who are members of the APC, we can no longer keep quiet. The president must rise to the occasion. You will not see the truth and you are afraid to say it because you will die. We must open, Mr. President. The nation is on fire. The president must rise to the occasion. It costs us nothing to get foreign support. We must rise to the occasion. We must bring in people to save this country, or else we'll be consumed. Every one of us will have a chapter for history. Whenever the history of this period will be written, whatever is our position, we have a chapter. We cannot keep quiet any longer. It has gotten to a point that we cannot sleep with our two eyes closed. We are not free. Our children are not free. The president must rise to the occasion. There's no nation that is so powerful that doesn't need support of other nations. Individuals cannot say you will leave the war without any other person with you. So we must rise. The situation is our security system has collapsed. It has failed. And because it has failed, we need to look for foreign support. It costs Nigeria nothing. Forget the ego, forget the superiority of Nigeria in African nation. Today, we are facing serious problems. If our nation is to survive this period, I'm not in doubt that the security architecture we have today cannot cope with what we are facing. Every part of this country is threatened. From the north to the south, nobody is safe. Nobody can travel 50 kilometers in our nation. I feel like shedding tears for a country that we grew up, where nobody harass you when you travel from Lagos to Maiduguri. I done it in times past. Today, I cannot travel from here to Kaduna to Niger State where I was born. The president must know that this is a bad time for our nation. We must look for foreign support to save this nation. This is my position, Mr. President. We must rise to it. They are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly. Let's shut down. If we cannot save this country, we stay in our homes. Our country is bleeding. People are in poverty. There's no food. People are hungry. Insecurity is threatening us. We cannot pretend. It's better we are not here. That's the next thing that we hear. People are dying. Every day Nigerians are dying. We must rise to the occasion. And so me, Mr. President. Wà lélẹ̀ ibi tí mo jókòó sí lélẹ̀ yìí o. Ẹ mọ̀ ṣe kidnap ẹ wo gbogbo wọ́n yìnbọn tí gbogbo ara lẹ̀kùn yẹn kò wọlé. Wọ́n wá fàdà ṣá ẹ wo ẹ̀jẹ̀ nu mọ́tò ẹ wo gbogbo nǹkan ẹ wo. Wọ́n ṣe kidnap wà lélẹ̀ yìí o. Àwọn Fúlàní ni. Àwọn Fúlàní ẹ wo. Dẹ́rẹ́bà wa gan yìnbọn fún ẹ wo gbónú mọ́tò. Ṣé ẹ ti rí? Ṣé ẹ wo gbónú mọ́tò wọ́n kidnap wa ni o. Wọ́n kidnap wa. Na me escape na me. They don't carry me enter bush. Ṣé ti rí? Na Fulani. One enter wetin they call am army soldier, army uniform. Na only one. All of them they be Fulani. They shoot this glass wey no enter. Now they gonna use their all those Fulani cutlass. They gonna cut am. Na here me I sit down. They rapid everybody inside motor. Now they gonna carry us go inside bush like this. Now like this they carry us enter. And they carry us enter bush like this. Now me I run. They are many there. And they don't get all those people they carry load. All those people. Ẹ mà káàbọ̀ padà o. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ mi. Ó dá mi lójú pé gbogbo wa la gbọ́ nǹkan tí sẹ́nétọ̀ yìí ń sọ. Sẹ́nétọ̀ Smart Adéyẹmí. Ẹnìkan sọ pé ó ti sọ̀rọ̀ yìí pẹ́. Àmọ́ ṣó relevant pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ àbí ò relevant? Ṣó bá a mọ̀ àbí kò bá a mọ̀? Ìbéèrè ni àti ìdáhùn. Bàbá yìí ti ń pè nílé ìgbìmọ̀ asòfin kó tó dirú àsìkò yìí pé kíjọba Tinúbú kó tètè dìde kó pè fún ìrànlọ́wọ́ láti ìlú òkèèrè kí wọ́n wá ràn wá lọ́wọ́ ká bọ́
lọ́wọ́ àwọn karambání ọmọ àṣetánì yìí, ọmọ wálé àṣírí ìrọ̀lẹ́ ayé wọ̀nyí. Torí wípé tá a bá fi dákèdè dá àwọn sọ́jà wa, ipá wọn ka, ẹ̀mí wọn gbé lóòótọ́, àmọ́ ìrìn àjò tó yẹ ká rìn láàrin ọjọ́ mẹ́ta ó ṣeé ṣe ká fòdìdí ọdún mẹ́ta rìn. Torí kíni? Àwọn kan táwọn olóyìnbó ń pè ní saboteurs, àwọn tí wọ́n ń pè ní betrayers. Bẹ́ẹ̀ ni àwọn betrayers tó wà láàrin wọn kì í sì ṣẹjọ́ àwọn sójà yìí. Àwọn aṣíwájú wọn ọgbà kan tí wọ́n ní àwọn eléyìí ti repent, wọ́n ti di freedom, wọ́n ti repentant ni wọ́n tó kó wọn sáàárín wọn. Àwọn eléyìí ṣé máa tán lára ọmọ wèrè kọ́ má sí hìhì débi wípé àwọn eléyìí ló máa ń líǹkì àṣírí wọn tó dédé wípé àwọn Boko Haram wọ́n gba odidi machine gun lọ́wọ́ ọmọ ogun Nàìjíríà, number 1 lágbàáyé nínú kájà ogun rẹ̀. Ó wá di ẹni yẹpẹrẹ lọ́wọ́ Boko Haram, lọ́wọ́ bandit, lọ́wọ́ ISWAP. Wọ́n wá dẹni tí wọ́n wá ń ká wọn mọ́ káàmpù, tí wọ́n ń ká wọn mọ́ kí náà ń pè wọ́n báràkì, tí wọ́n ń kó wọn lẹ́rú, tí wọ́n ń kó ọmọ wọn, tó ń kó aya wọn. Ológun Nàìjíríà ó di wípé àwọn 5 níwòyí àná kan ni wọ́n mú tí wọ́n ti kó wọnú igbó báyìí. Bí wọ́n ṣe fẹ́ gbà wọ́n jáde kò tí ì yẹ nìkankan. Láwọn ọ̀gá ológun ní defense ministry tí wọ́n ń lọ ṣe promotion exam l'Abuja, ta ló líìkì àṣírí wọn? Wọ́n lè páàsì wọn ni, àwọn lè páàsì wọn ni. Kí ni dé tí wọ́n ń lọ bẹ́ẹ̀ táwọn náà odidi tí wọ́n kọ́ encourage lọ́wọ́ kí wọ́n kó àmì kọ́ síwájú kọ́ kẹ́yìn? Wọ́n lè kọ́ àmì. Tá a bá lọ wádìí irú àwọn tí wọ́n ṣerú eléyìí fún, ẹ rí wípé wọ́n máa jẹ́ kan nínú àwọn top officers tó jẹ́ lẹ́yìn promotion yìí wọ́n á bọ́ sípò tí wọ́n sì kóra ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tá a bá lọ wò wọ́n allegedly àti ìrorúkọ wọn, ẹ rí wípé Yorùbá, Ìgbò ló máa wà láàrin wọn. Nínú àwọn 5 ló máa pọ̀ jù, àbí káwúsá kò lè sí Fúlàní láàrin wọn. Ẹ rí tó bá jáde á jẹ́ kó yé yín torúkọ wọn bá ti bóde, àbẹ́ni bá ti rí nínú ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ti síwájú àwárí, ẹ kọ sí comment section. Tinúbú máa jẹ́jọ́, ó máa ṣàlàyé kí ló fà á tí àwọn ará abíyé tí Tinúbú fi kọ̀ láti gba Trump láyè kó wọlé sí Nàìjíríà. After all, àwọn Gumi àtàwọn ọmọ ẹgbẹ́ gbogbo wọn ti sá lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì. Gumi ni o, El-Rufai ni o, Kakwanso ni o, gbogbo wọn o, Bádéjọ ni o, Sọ̀tánì ni o, gbogbo wọn ti ń gbọ̀n jìnnìjìnnì. Àwọn tó tún jọmọ Yorùbá tí wọ́n sá sábẹ́ ẹ̀sìn, àwọn náà èyí tí ọ̀sà lóko abúlé wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní méré òdìnú pápá. Dẹ̀ń kí ló kàn? Bàbá ṣé ẹ lẹ́bọ lẹ́rù ni? Tẹ́ ẹ bá ti lẹ́bọ lẹ́rù, kí n ti yín láti má gba Trump láàyè láti wọlé sí Nàìjíríà. Kó bá wa fọ̀ ọ́ kó mọ́ yékéyéké. Kó bá wa ṣe bí a ṣe ní kó ṣe é. Ohun tó wà mí ò tó máa fi gọ̀gọ̀ fà wàhálà ní fà. Ẹ wò ó bí a ṣe ń gbowó jọ, tá à ń yáwó, tá à ń ra ohun ìjà ogun. Èwo gangan pàtó ni wọ́n rí kó lé àwọn sójà lọ́wọ́? Navy, Air Force ni wọ́n rí kó lé wọn lọ́wọ́. Irinṣẹ́ tó wà láàárín àwọn báńdíìtì ọlágbára ju èyí tí ẹni tí ń jagun fún odidi orílẹ̀-èdè lọ. Àwọn báńdíìtì yìí bá sì kó wọn jọ sójú kan náà, ní èrò pé wọ́n lè tó population wọn máa tó local government kan ní gbogbo local government tó wà Nàìjíríà. Then kí ni problem?
ẹ̀gbọ́n nǹkan táwọn aṣòfin sọ bí wàhálà yìí ti ṣẹlẹ̀ yìí lójoojúmọ́ ló sì ń ṣẹlẹ̀ káàkiri, ojoojúmọ́ ni wọ́n jiyàn gbé, ojoojúmọ́ ni wọ́n pààyàn. A rò pé bóyá Kwara ti dúró díẹ̀ ni, ní ìsìn tó ti gbọ́ròyìn pé wọ́n tún ti wọ apá kan Kwara tí wọ́n tún ti kó àwọn èèyàn wọgbó tó tún ti pa nínú Kwara. Ìyẹn nílẹ̀ Yorùbá ti wá ń bí, apá kan ilẹ̀ Yorùbá wa. Àwa awúta ní sẹ́nétò ní sọkún, ẹni bá nífẹ̀ẹ́ ọmọ ìlú ẹ̀ tí olóyè Sunday Adéyẹmọ bá sọ̀rọ̀ díẹ̀ á bú sẹ́kún torí ìfẹ́ ìran ẹ̀ tó níní. Bàbá wa Bánjí Akíntóyè bí wọ́n ṣe dàgbà tó, bí wọ́n bá ti sọ̀rọ̀ díẹ̀ omi yóò gbé wọn lójú pé mo máa ń wò ó lọ́kàn mi pé ó dàbí pé bàbá yìí ń wò pé ìbá ti dáa tó kóun sì wà lọ́dọ̀ bí irú wa. Gbogbo ìgbà tí wọ́n wà lọ́dọ̀ bí irú wa, wọn ò rẹ́ni tó máa gbé wọn lápá òkè láti jàjà òmìnira Yorùbá. Torọ́ dá mi lójú pé tírú bàbá yìí bá gbà tó wà bí irú wa, ẹ wo bí kò ní sáwọ́ gbó fún anybody. Ó máa dúró bí Sowore ṣe dúró, bó tiẹ̀ jẹ́ pé àpòjù rẹ̀ ló ń dùn. Òun ọ̀jàjà fún mẹ̀kúnnù kankan lọ títí, kò jàjà òmìnira fún gbogbo àwa èèyàn. Àpò ọ̀nà tí ó gbà tí ó fi di ààrẹ ni, bóun náà bá ṣẹ̀ débẹ̀ kò sí ohun tó fẹ́ mú bọ̀ wálé. Torí àwọn òun nìkan kọ́ ni ó ṣe, àwọn kan ń bẹ lábẹ́ ẹ̀. Àgbàdo tó ń gbìn, àwọn ọmọ adìẹ wà lábẹ́ ẹ̀ tí wọ́n máa fẹsẹ̀ tán, tí wọ́n máa wà á jẹ. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún wa ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí, ẹ gbọ́ kí ló fà á tí Bọ́lá Ahmed tí ò fi gbà wọ́n láyè, tí ò fi gbà kí Trump kó wọlé. Kílẹ̀ tó mú ogun tá a fẹ́ jà tipa wa ọ̀ká, àtìrẹ́ni tó máa jà, ó sì wà nínú òfin àgbáyé. Ẹ lè pè fún ìrànlọ́wọ́ peacekeeping kìnìkìnì. Àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ ogun wa ti máa ń lọ dáadáa, tí wọ́n ti máa ń lọ jà fún wa, tí wọ́n ti máa ń lọ represent wa ní àwọn country. Àwọn ọ̀dẹ̀ aláìlọ́pọlọ kan, àwọn kan kọ́ pé mineral resources, àwọn tó ń sọ̀rọ̀ mineral resources orí TikTok, ìjọ́ tí TikTok ó fún lówó ló ti ń sọ̀rọ̀. Èló ní TikTok fún ẹ lóṣù tí ò ń bá wọn pín nínú owó epo, tí ò ń pín nínú owó petrol, gold, àbówó rọ́bà, àbówó kòkó ló ń pín bẹ́ẹ̀. Ṣé báwọn tẹ́ ń dìbò yàn ní náà ni? Ṣé báwọn náà ni? Ṣé báwọn Fúlàní ìlọ́pọ̀ jù ń bẹ̀? Owó wọn ni wọ́n fi wá ń ṣe dọ́là ẹ̀bùrú ṣe change nílẹ̀ tiwa. Wọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ó sì tún máa tọrọ bárà. Ọ̀yẹn ọ̀rọ̀ Ọlọ́run ló ti ṣẹ mọ́ wọn lórí, níṣẹ́ ò ní kúrò láàrin wọn. Kí ni tèmi ó máa wá bá wọn sọ pé kí Trump má wá? Ohun tí mo lè sọ ni wípé Trump má wá gbàjọba wa, ò lè rí gbà. Bọ́lá Ahmed Tinúbú ló wà ń bẹ̀, ọmọ Yorùbá ti wà ní. Kò sì ní wá gbàjọba. Àwọn karambà níní kò wá bá mùsùlùmí jà, kò wá bá kìrìsìtẹ́nì jà, kò wá bó ní oníṣẹ̀ṣe jà. Kódà àwọn ọ̀wá àárín ìlú, kìkì ibi tí àwọn wèrè, àwọn ọ̀daràn yìí tí wọ́n kóra wọn jọ sí kí wọ́n wọbẹ̀ lọ lókun. Ṣé bí àwọn kan ti wà tí wọ́n máa ń tú àṣírí fún wọn. Ẹni bá máa lọ Amẹ́ríkà tí ó lọ tú àṣírí fún àwọn ọmọ ogun kọ́lọ̀ tù. Àwọn tí wọ́n sì jọ̀gá wọn tí orúkọ wọn ti jáde, àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní mẹ́rẹ́, wọ́n ti ń sá kúrò nílùú lọ́kọ̀ọ̀kan èjèèjì. Bọ̀dá Bọ́lá Ahmed Tinúbú àbídádì wa, ẹ jẹ́ kí àwọn wọlé, ẹ jẹ́ kí àwọn ti yé yín, ẹ jẹ́ kí wọ́n gbórí wọlé, ẹ jẹ́ kó wọlé kó wá bá wa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìwọ̀n tí ń rùn nílẹ̀ yìí kò kásẹ̀ nílẹ̀ ní pápápá láì fi ọ̀tá pè. Bí bẹ́ẹ̀ kọ́, ìjọba tẹ́ ń ṣe, àwọn ọ̀tá ni wọ́n pọ̀ lẹ́yìn yín. Àgbàdo retẹ́ lẹ́gbìn, ẹ má gbàgbé pé àwọn ọmọ burúkú ọmọ adìẹ, àwọn lẹ́kọ́ lẹ́yìn tí wọ́n ń tàn wàyíwàyí.
bẹ́ẹ̀ tí wọ́n sì ń kó jẹ. Ẹ gbọ́, wọ́n tàn wàyíwàyí báyìí bẹ́ẹ̀ ṣe ń gbìn tẹ́ ẹ bá ti gbẹ́sẹ̀ kan síwájú àwọn ti ẹ̀yin náà ò sì láǹfààní àti wẹ̀yìn pé àgbàdo tí mo gbìn yìí báwo ni ó ṣe máa jẹ́, báwo ló ṣe dà báyìí. Ẹ ṣé mo dúpẹ́ ọmọ Yorùbá o, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, a tún pàdé.